Olódùmarè ó ṣeun o, ọba àánú. Ẹ wò ó, ẹ káàbọ̀ sí iléeṣẹ́ The Iṣé Ventures ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí. Aburú ayé ò ní ṣe yín o, gbòròngbòdò ayé ò ní lù fún ijó láṣẹ Elédùmarè ọba mi àrà. Sọ ń wo èèrà yìí, ọ̀ ń wo èèrà yìí bó ṣe ń rìn lọ. Mo mọ̀ọ́mọ̀ wá ní, a mọ̀ọ́mọ̀ ṣe nítorí àwọn tó máa ń béèrè ìbéèrè. Àwọn míì á béèrè pé bàbá ó ní ẹ gbọ́, ṣé wàá pa èèrà yìí ni, bó lẹ ti rí? Torí irú wọn la ṣe wá èèrà yìí lọ níbi tó ti ń rìn. Kí lorúkọ èèrà yìí? Èèrà yìí ni Yorùbá máa ń pè ní ìkamòdù. Ìkamòdù. Tó bá dẹ̀ wá wò ó rí pé ìkamòdù máa ń wọ́jọ rìn lọ ni. Ṣùgbọ́n tó bá kíyèsí ìkamòdù yóò rí pé òun nìkan ṣoṣo ní ń dá rìn. Ó ní Yorùbá máa ń pè ní ànìkàndájẹ ìkamòdù. Ìyẹn ni ìkamòdù tó jẹ́ pé òun nìkan ló ń dá rìn, ló ń dá jẹ. Iṣẹ́ back to sender tó yá wèrè, tàbí iṣẹ́ tí Yorùbá máa ń pè ní àgbélépọ̀tá. Iṣẹ́ àgbélépọ̀tá tó burú hán ń làwọn baba jọ̀wọ́n àná máa ń lo ìkamòdù tó ń dá rìn ṣe, tàbí ànìkàndájẹ ìkamòdù. Kò ná ní tó pọ̀. Ìwọ mú ìkamòdù tó bá ti rírú ẹ̀ báyìí tó ń lọ, ìwọ pa. Tó bá ti pa, fi sójú ọlọ. Wá fi ọmọ atare kan, single atare ẹyọ kan ṣoṣo fi kún. Kó wá lọ̀, kó fi síngbẹ́rẹ́ kan ṣoṣo sátàrí ẹ̀. Lọ bá parí iṣẹ́. Tó bá fi síngbẹ́rẹ́ kan ṣoṣo síwájú sáàrin orí rẹ̀, ló bá parí. Ọ̀tá tó bá pè ọ́ tí ò bá mọ̀ bó ṣe ń jẹ́, wàláhì yóò bá lọ o. Ẹni tó bá perí rẹ tí ò bá mọ bó ṣe ń tí ò bá mà yí nìké, wàláhì yóò bá lọ o. Ọ̀gbọ́ mi. Ilé-iṣẹ́ The Iṣé Ventures, a ní àwọn package product fún back to sender tó dáa. Ìkan wà tó jẹ́ 50,000, ìkan wà tó jẹ́ 70,000, ìkan sì wà ńbẹ̀ tó jẹ́ pé òun tiẹ̀ 200,000 ní arápá nìka òkùnkùn nìka ìka àjàkáyọ ọlọ́fin àsán. Wọ́n fẹ́ ọ́dà fáwọn iṣẹ́ yìí, pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84 090 65 63 61 84. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Tó bá ń wá mi bọ̀, tó bá ti dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà láti bẹ̀rẹ̀ lọ sí iléeṣẹ́ The Iṣé Ventures, tàbí kó o pè wá tó bá ti wọ́n àwa bọ̀. O fẹ́ béèrè fún iṣẹ́ kan, mo ṣe sọ. O fẹ́ wá wa wá, àtọjọ́ Monday sọ́jọ́ Sátidé lọ ti lè wá wa wá. Ire ò ní kúrò lọ́dọ̀ rẹ o. Kémi àti ẹ fi re pàdé.